Àgbáyé mo dé lónìí ẹ gbàdúrà ẹ̀ tó fà á yóò kún bá rí à ẹ wẹ̀yìn dà ẹ kọ́kọ́ lọ bí YouTube ẹ lọ YouTube bọ́tìnì tí ń bẹ níbi sọ̀sáìbù ẹ lọ tẹ̀ tẹ́ ẹ bá ti tẹ̀ ẹ máa gba notification bá a bá ti ń gbọ́ kan sórí YouTube lẹ́ẹ̀ máa rí ẹ yẹ tẹ̀ sọ̀sáìbù ṣe é ti rẹ́ ẹ ti rò dúkẹ́ àwọn kókó inú ìwé ìròyìn rẹ o ẹjọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú eré ìdárayá Yusiki olóhùn ó jẹ́ kí fúri òṣìkì fúri gbá olóhùn ó rì mẹ́lẹ̀ ní wọ́n jọ bẹ̀rẹ̀ mọ́fà bàbá wèrè ní wọ́n jọ bẹ̀rẹ̀ mọ́fà bàbá àjà nígbà yògbẹ̀ yìí Yusiki fúri níbẹ̀ gbàgẹ́ ní fúri nípa o Yusiki wíìrì o àkọ́kọ́ nìyẹn ẹlẹ́lẹ́kejì ẹgbẹ́ fáwọn sójà wa o wọ́n kó àwọn èèyàn tó jẹ́ ọ̀rìnlélọ́ọ̀ọ́dúnrún ó lé mẹ́fà tí ìrọ̀lẹ́láyé ti ṣíṣì kúrò nínú gbẹ́rù gẹ̀gẹ̀ níbi tí gúrugú ti yọjú ọmọ ọlọ́mọ níbi tí àkàlẹ̀mọ̀gbó ti yọ̀ fún ọ̀rẹ́ ẹ̀ igbó sábísá níbàrọ̀ nù àdúpẹ́ lọ́wọ́ yìí ìròyìn mẹ́wàá tó jáde láàárọ̀ yìí iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ní Àtíkù òwe owó ewé kọ̀ọ̀kan wọn ẹ̀bẹ́ àtúpapọ̀ méjèèjì yóò tó kàn mo ní ẹ̀tọ́ bẹ́ẹ̀ Muhammad Idris onínìkan ni àwọn sọ àwọn tó fàlà sí nì orí ọ̀kadì láyé ẹ gbọ́ àwọn tí wọ́n tó sọ láàárọ̀ yìí o kókó mi tọ̀ jáde wọ́n wá bẹ̀rẹ̀ Kasimu àtàtà àti láti rẹ́ o Kasimu gbóògùn olóró ọ̀sálọ̀ India àti láti dárí ìyàwó rẹ̀ ọ̀tẹ̀lé wọ́n wá ní Ìmúránù àti Ṣọlá ẹ̀jẹ̀ lè gba wọn mo ṣe kó ẹ gbọ́ láàárọ̀ tòní àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ọ̀la ni wọ́n ṣèpàdé o lórí 48,000 eléyìí tí ìjọba láwọn máa fún owó tó kéré jù gẹ́gẹ́ bí owó òṣìṣẹ́ tí yàmọ̀ gbà Nàìjíríà lébọ̀ lóun ọgbà 650,000. mo wò wípé lébọ̀ ó ní títún tèrè àjẹ́ ìròyìn yẹn o jòjò ìdákẹ́wà 650,000 wílẹ̀ wọ̀k ìjọba àpapọ̀ ní tech 48 alibarika wọ́n sọ̀rọ̀ lọ́la tíṣìdẹ̀ àwọn tẹ́gbọ̀n nù kókó tó jáde nù ìwé ìròyìn rèé lórí o bàbá yín rèé o ẹ̀kú kalẹ̀. bàbá fìkà Fikasinu bàbá fìkà Fikasinu bàbá. ẹ káàbọ̀ sórí ọ̀gbagadè ìròyìn yẹn lánàá Alexander Yusiki àtòun àti Tyson Fury ni wọ́n bára wọn fa bàbá ìjà tó gẹ́gà kadì nígbà wọ́n bẹ̀rẹ̀ wọ́n fúnra wọn Tyson Fury ọkọ̀ gbàdé kan bẹ́ẹ̀ ni Yusiki wò wípé òun mẹ́sìkì mọ́ ẹ lọ onígbò Yusiki àwọn fọlágun mu ó tún fún ní kejì yéè ní Yusiki wò wípé òun ọ̀rà lẹ́ẹ̀mú ni à okùnlókùn gàrí ló mú sùn lórí ríngì lónìí ọ̀nà lẹ́kọ̀ọ́kọ́ tọwọ́ dùn ọwọ́ dùn lẹ́ẹ̀kejì ọwọ́ dùn lẹ́ẹ̀kẹta nílẹ̀kì ẹ̀yìn kọ́ì nígbà tó dé lẹ́ẹ̀kẹfà lọ́kàn ti Tyson Fury ó ti wò pé ìyá jẹ arábí lónìí o wọ́n tún lọ láti keje ó tún bà hamba ó pè fún yé ìyẹn lọ dára o bẹ́ẹ̀ ló fẹ́yìn ẹ̀wọ̀n bó tó fẹ́yìn wọ́ okùn ẹ̀rí ànàpamọ́ kú ni nígbà tó nira 80 ibẹ̀ ni Fury ti tún bínú ga àwọn òkúkù gbígbè yẹn síwọ́ bẹ́ẹ̀ bá sín ọwọ́
àwọn àlùwò burúkú ẹyọ kan 1.79 iná fún Yùsíkì nígbẹ̀yìngbẹ̀yìn gbòdìrà 9 agbára Yùsíkì bá dé ní Yùsíkì bá gbà fún Fúrì ní owó màmá ìrìmọ́lẹ̀ kó ìrìmọ́lẹ̀ náà rò pé mi òtún bá gẹ̀ Yùsíkì tẹ́lẹ̀ Yùsíkì lọ Fúrì o ìròyìn àkọ́kọ́ rẹ̀ yẹn wọ́n bá fà lọ́wọ́ sókè ìṣìwí náà Yùsíkì àmọ́ Fúrì wá sọ̀rọ̀ Fúrì ní ètò ìpẹ́ torí ìpọ́jọ́ ọmọ Ukraine tí wọ́n ṣe ń jagun nílùú wọn ogun òru yín tí ẹ bá ṣogun òru yín tẹ̀ ń jà ogun ni wọ́n kàn fi sí ọ̀làánú Yùsíkì ọ̀sọ̀rọ̀ ó ní pọ́tà ti lù ọ̀nà. ìròyìn láti iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà eléyìí tí Bọ́lá Ahmed Tinubu tọ́jà rẹ wa ìròyìn lágbára gan o wọ́n ní ẹ̀bá àsopọ̀ kẹ́dùn onígbèsè àtúlù yìí ní orin ìwé kọ́ o orin Mohammed Idris ní mínísítà fọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìròyìn òun táàrù lọ́yẹ nígbà tó gbọ́rọ̀ tÁtìkù sọ ṣùgbọ́n ẹ̀ gbọ́ lọ́sẹ̀ tó kọjá táwọn BBC Haúsá tí wọ́n béèrè ọ̀rọ̀ lọ́wọ́ tÁtìkù ní bó ń ṣe wà yìí bó bá di 2027 tẹ́gbọ́n òṣèlú PDP bá lè fà wípé ọ̀dọ́ àwọn ẹ̀yà Ìgbò ìlà oòrùn gúúsù sáàtì ìṣìlọ̀ kan ó lóun ṣàtìlẹ́yìn fún Peter Obi bó ṣe sọ̀rọ̀ ìtàn báyìí ọlọ́ọ̀lá àwọn èèyàn tí wọ́n wà ní Labour tí wọ́n ní ó ṣe o bàbá rẹ ni bàbá ẹ̀ wọ́n kọrin fún wọn ní bàbá rẹ ni bàbá wa ẹ̀ lè kú o Àtìkù ò lè kú o inú tó náà dùn wọ́n ní lẹ́yìn iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ó ní bẹ́ẹ̀ bá papọ̀ kò rán wa ó ní bẹ́ẹ̀ bá sopọ̀ aláwọn ọ̀kà náà mínísítà lè sọ̀rọ̀ lóko iléeṣẹ́ ààrẹ wọ́n láti kú Peter Obi nígbà rẹ̀ ńkọ́ wọ́n ní wọ́n so papọ̀ tó bá di 2017 wọ́n APC lẹ́mọ̀ Báyọ̀ Nànúkà náà sọ̀rọ̀ ó ní ẹlẹ́rìí sopọ̀ àtò ṣèkínní yẹn fún yín mo ní kẹ́ni pé láwọn ohun ènìyàn ọ̀dà ó dìgbà náà Àtìkù Obi ewéré mo bá dìgbà náà àmọ́ ọmọ tí yọ tẹ́lẹ̀ àníjẹ́ tí yóò di sí i. ìròyìn àwọn tí wọ́n dáwọn òṣìṣẹ́ tá a sọ fún yín Labour ògùn aláàárú ọ̀yẹ́ kò yẹ kó gbẹ wọ́n ti wá ń sọ̀rọ̀ ṣàgbàgbọ́ pé tẹ́lẹ̀ ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n náírà 30,000 lówó tó kéré jù tó sì ṣọba lè gbà Nàìjíríà wọ́n bá sọ̀rọ̀ ẹ fún wa lówó sí i ẹ jẹ́ ká gbowó yóò bọ́ta àdáìrò gáràjì òdúró tán ó lè fáwọn òṣìṣẹ́ lówó ìjọba àpapọ̀ ní èrè lè fẹ́ gbà ó ní 615,000 fẹ́ni tó bá kéré jù ìjọba àpapọ̀ rẹ́rìn pé gbó 615,000 ọ̀dà o 48,000 lálẹ́ o gbòòrí are you playing? irú eré búkú wo lẹ̀ ń ṣe a ní 615,000 ní 48,000 ẹ máa kó owó yín lọ àfọwọ́ ẹ má sọ wá dé lòsì àfọwọ́ owó wo lẹ̀ fún wa ni wọ́n bá bẹ́ẹ̀ bàbá làkàrí bóun ni wọ́n ṣe yanjú rẹ̀ ọ̀la tí ń ṣe ọjọ́ Tuesday ọjọ́ Ṣẹ́gun ni wọ́n ní wọ́n yẹn gbé o igbó ẹ̀rù gẹ̀gẹ̀ igbó sábíṣá níbi tí gúnugún ti ń yọjú ọmọ ẹlẹ́mọ níbi tákàlẹ̀ mọ̀gbò tó ti ń yọ fún rẹ̀ àwọn èèyàn lọ ọdún 10 nínú rẹ̀ kí wọ́n torí wọn kó jáde ẹ̀yin sójà wọ ẹ ṣé o àdúpẹ́ o ní iléeṣẹ́
ọmọ ológun orílẹ̀-èdè wa Nàìjíríà eléyìí tó wà ní Borno Brigadier General AGL Haruna dúró níbàdàn ọjọ́ mẹ́wàá ni wọ́n fi wọnú igbó wọ́n fi kó àwọn èèyàn tí wọ́n ti lò ọdún mẹ́wàá nínú igbó jáde àwọn tó kó jáde jẹ́ ọ̀rìnlélọ́ọ̀ọ́dúnrún àti mẹ́fà 386 èèyàn ọmọdé tẹ́lẹ̀ ó ti darúgbó sínú igbó ó ti darúgbó ọ̀dọ́ tẹ́lẹ̀ nígbà tí wọ́n mú jáde kàgàkà ẹni ń ṣe ẹni tí irun rẹ̀ dúdú tẹ́lẹ̀ nígbà tí yọ jáde nínú igbó ṣàbíṣà ó ti funfun tán ṣùgbọ́n àdúpẹ́ AGL Haruna àti gbogbo ọmọ ológun wọn ti kó wọn jáde wọ́n tún wá sọ̀rọ̀ kan wọ́n ní àwọn kan náà káwọ́ òkè lára àwọn òrùrù adókolókorú Boko Haram a ò gà mọ́ wọ́n ní wọ́n ti sọ wọ́n dọ̀mọlúàbí pé tí ó bá já mọ́ àmẹ́ni tó dúró bí ìgbà tó já wípé oògùn wèrè ń gùn ún wọ́n ní wọ́n fún un ní bàbá Agbájínátù nígbà tí wọ́n kàkú ẹ̀ níbẹ̀ tó ní òǹdarẹ̀ o wọ́n ní bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ gidi lọ́dá iléeṣẹ́ ológun agbé fún yín o ẹ ṣé o yóò máa ju yín ṣe o ìròyìn bẹ̀rẹ̀ káàsì bàtàntà àǹtí Ràṣídà lọ́kàn ẹ̀yin iléeṣẹ́ tí máa gbé gidi wá bí wọ́n bá ti gbọ́ oògùn olóró wọ́n ní wọ́n rà gbó tagbó fagbó mu gbóra gbó àwọn olóògùn olóró bukú ndla alukoro bẹ̀ sọ̀rọ̀ wọ́n ní wọ́n mẹ́nìkan ní pápákọ̀ òfurufú Muritala kí ni ṣe ń bẹ̀ ìmúralì ló kọ rẹ̀ ó ṣe gbọ́ oògùn olóró yẹ ó wá pákéèjì ó ń lọ bí alákọ̀wé ká yóò wọlé ọkọ̀ òfurufú Qatar Airlines ndla wò kúrà kásáré ọ̀dọ́ mú amúọ̀dànù wá níbi ní kí ni mo ṣe wọ́n lọ ṣe nǹkan kan bọ́ mi. wọ́n bá tọ́ ẹrù rẹ̀ wò wọ́n lẹ́rù wèrè wọn ètú wò wọ́n ṣe wèrè ni wọ́n lóun ṣe wèrè ó yá ẹtẹ́rù rẹ̀ wọ́n bó oògùn olóró burúkú bẹ́ẹ̀ o. ìmúralè ní ẹ̀sùn jẹ́gẹ̀ bọ̀dá Ṣọ̀lá ni wọ́n bá lọ rẹ̀ gbá Ṣọ̀lá mú o. wọ́n mú Ṣọ̀lá Ìṣọ̀lá ní ẹgbẹ́ aláwọ̀ àwọn ẹni bàbá ń gbẹ̀jọ́ o. táwọn bàbá yín ẹni bìrà Kàṣímù ni Kàṣímù wọ́n ní àtàǹtì Ràṣídà ibò wọ́n wà wọ́n ní India ni wọ́n ń gbé o very good wọ́n bá lọ lé wọn eléyìí tó wà ní Ògùdù lẹ́kọ̀ọ́ nígbà wọ́n débẹ̀ ọkọ̀ tọ́tọ́ abìdí gàgàrà lójú títì tí ń ṣẹ́mi tútù ń dì tí ń ṣẹ́mi ń dì àtàwọn nǹkan olówó iyebíye ni wọ́n bá ń bẹ̀ ju gbogbo ẹ̀ lọ wọ́n ní ọmọ kò ló mọ̀ ọlọ́mọ kólò ní kólò kó wá débi tó ti tọ́lẹ́tì kó gbàgbé ayé rẹ̀ bẹ̀ wọ́n ṣẹ̀ mọ́ jí ọ kólò bá kólò hàn lé mọ̀ kólò hàn lé mọ̀ nìyẹn o ọ̀jà bó ṣe jẹ́ o nínú àwọn ìròyìn tó jáde èwo ló kùnà ẹ̀rẹ́ mi létí òwò ni mi ti sọ fún yín